àṣé wọn ò gbọ́n, àṣé wọn ò ní làákàyè, àṣé pé gbogbo nǹkan tí mò ń rí wọ́n play ẹ̀ fún mi ni. Mi ò mà gbọ́n bí ẹni tó ń sọ mi kẹ́. Ẹ farabalẹ̀ lẹ́nu yìí o, 3 ni wọ́n póòstì. Ó ti ń bọ́ síbi tẹ́ ti mọ̀ pé ilé ayé yìí kọjá ń tààrò. Aṣọ obìnrin yìí ti mọ gbogbo ohun tí mo fẹ́ ṣe. Aṣọ ká mi. Aṣọ mọ̀ pé mo rí àwọn ibi táwọn ti ń bára àwọn lájọṣepọ̀. Aṣọ́kọ mi nìkan ni ò mọ̀ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó mọ̀ pọ́kọ mi ń bá àbúrò mi sùn. Ìyẹn àbúrò, ìyẹn ọmọ ẹ̀gbọ́n mi, ọmọ bàkan mi, ọmọ ìyálé ìyá mi. Àṣé ọ̀rẹ́ mi mọ gbogbo ẹ̀. Elédùmarè o. Ozolobua o. Ṣé báwọn èèyàn ṣe rí rèé? Èmi ń gbèrò pé tí má ti mọ̀ pé ọkọ mi ló lọ́mọ yìí o, wọ́n dọ̀gbọ́n fọmọ ẹ̀ ní nǹkan jẹ tí ó sì kú dànù. Ṣé ká pe ọmọbìnrin ní arínúròde olùmọ̀ràn ọkàn ni? Ebi fánìkan náà mọ̀ ń kì bẹ́ẹ̀. Ẹlẹ́rìí ìpín. Wọ́n ní arínúròde olùmọ̀ràn ọkàn. Babaláwo a sọ pé òun awo ìwọ awo èmi lọ̀gbẹ̀rì. Bó bá ṣe rí ni kó o ṣe sọ. Ilé ayé yìí mọ̀ wá ga o. Kò máa fẹ́ ń tà àmọ́ ilé fọkàn tán o. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹnután. Olúwaṣeun Àkànjí, òun náà lolóòtú ètò yín. Bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kẹ́ ẹ gbàgbé ibi tá a dé. Ṣé ẹ gbàgbé pé mo ti mọ́mọ́ yìí lọ láti lọ ṣe DNA test fún? Ìyá rẹ̀ ò sì ní mọ̀ mú lọ torí kò mọ ibi tí mò ń lọ. Mo mú ọkọ mi, mo mú búrọ̀ṣì ọkọ mi. Bẹ́ẹ̀ sì ni mo mọ́mọ́ ìdébẹ̀. Wọ́n ló ti ẹ̀dá bí mo ṣe mú wá. Wọ́n sì sọ pé kí n wá gba rìsọ́ọ̀tì létà. Aṣọ́bìnrin yìí mọ ibi tí mò ń lọ. Nígbà mo sì débẹ̀ wọ́n fún mi ní rìsọ́ọ̀tì. Ó jẹ́ kó yé mi pé kì í sọmọ ọkọ mi. Nẹ́gẹ́tíìfù ni. Èmi sì gbà. Mo kúrò ńbẹ̀. Inú mi dùn gidigidi gan. Kí n wá lọ lé kó lé wa ni. Nígbà tí èmi mọ̀ pé wọ́n ti ń bára wọn sùn. Òun sì ti mọ̀ pé mo ti mọ̀ pé rìsọ́ọ̀tì pé kì í ṣe ìsọmọ ọkọ mi. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n change ẹ̀yìn ọmọ ọkọ mi ni. Ó mọ̀ pọ́kọ mi ń bá àbúrò mi yẹn sùn. Ó bá jẹ trap lẹ̀ fún wọn. Trap wo ló dẹ̀ lẹ̀ fún wọn kí wọ́n bá mi gbọ́. Lóòótọ́ nígbà tó dẹ̀ lẹ̀ fún wọn, ọkọ mi kò sí. Bẹ́ẹ̀ ni. Ó ń bọ̀mọ̀ yìí sùn lọ́wọ́ nínú sitting room wa. Ó ṣe fídíò ẹ̀. Mo sáré pé nọ́mbà kan sẹ́ndì fídíò kan sí mi. Nígbà tí màá rí ìhòòhò ọkọ mi ni mo rí ní sitting room. Tọkọ mi gbẹnu bọmọ yìí lẹ́nu. Tọkọ mi mú ọmọ yìí tó gbé orí center table wa. Ó bẹ̀rẹ̀ sí ń la ní abẹ́. Ọkọ mi gbé báyìí. Ó gbé sórí center table wa. Ó bẹ̀rẹ̀ sí ń la ní abẹ́ gidigidi gan. Bó ṣe ń la lọmọ yìí náà pariwo. Tífùrọ̀ lọkọ mi ńlá. Òun ló ṣe fídíò wọn. Bó ṣe wá ṣe fídíò tó fi wá sùn mẹ́, tó fi wá rí bọ́n ṣe ń lára wọn lábẹ́. Ibi tó kọ mi bá ńlá wọ́n á sùn mi bẹ̀. Wọ́n á sùn mọ́ ẹ̀ sí mi. Bí àṣà àwọn olóyìnbó, wọ́n wàá fi hàn mí wà á rí bọ́kọ mi ṣe ń tẹnu bọ̀ lóbò tí ńlá. Tó bá ṣe pé ẹnu ni ọkọ mi ló ń gbẹnu bọ̀ lẹ́nu lọ́wọ́, wọ́n ó ṣe dáadáa tí wọ́n ò rí ibi tó ńlá. Wọ́n wá sí gbogbo ẹ̀ fún mi. Ọkọ mi lá. Ọyàn ọmọ yìí ọkọ mi fi ṣe, ó sọ di nǹkan tá à mọ́ ń jẹ ni. Bó ṣe ń fẹyín ṣe ló ń fa wọ́n ṣe. Ó ń là màràmàràmà lọ́mọ yìí náà pariwo. Ọmọ yìí náà pariwo dádì. Ọkọ mi sọ pé kó máa fọwọ́ rà wọ́n lórí. Touch my head. Fọwọ́ rà mí lórí. Fọwọ́kọ orí mi. Fọwọ́kọ orí mi. Ohun ọkọ mi ni. Kì í ṣe AI rárá. Ọkọ mi ni mo rí. Ohun ọkọ mi sì ni. Ẹ̀rù bà mí. Jìnnìjìnnì bò mí. Ta ló sẹ́ǹdì kìíní sí mi? Ta ló fi ránṣẹ́ sí mi? Ta ló fẹ́ dalé mi rú? Tó bá fi irú nǹkan báyìí ránṣẹ́ sí mi,
ìyẹn làkọ́kọ́ tó wà lọ́kàn mi. Nígbà tó yá, mo rò pé ilé wo gan-an fẹ́ dàrú. Ṣé ilé tó ti dàrú bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ó ní mo sọ pé ẹnìkan fẹ́ dàrú. Àǹtí Ṣeun, nígbà tọkọ mi ṣèyún tán, ọkọ mi gbọ́mọ ẹ̀ sórí ṣíà, ibi apá ṣíà. Ọkọ mi wá dúró, ó wá ká ọmọ ẹ̀ bí ẹni tí ṣé ẹ mọ̀ pé bóyá ẹ jẹ́ n ṣàlàyé gbogbo rẹ̀ fún yín bọ́kọ mi ṣe ṣé. Kálẹ́sì á ní bọ́mọ ẹ̀ ló dúró, ọmọ ẹ̀ ló dúró báyìí. Bẹ́ẹ̀ ni tí orí leléyìí bí báyìí, ká ní orí èèyàn ní ẹsẹ̀ èèyàn leléyìí, ọkọ mi wá ká báyìí, ó wá fòdù ọmọ yìí báyìí, abẹ́ rẹ̀ wá hàn bí báyìí, ọkọ mi wá ń tábí, ó wá ń ti nǹkan ọmọkùnrin bọbi abẹ́ yẹn. Ọmọ yìí wá ń pariwo, inú mi, inú mi, inú mi, inú mi, inú mi. Ọkọ mi ò filẹ̀, ọmọ yìí kéré. Ẹ mọ̀ tí mo pè, mo ló mọ ọmọ ẹ̀gbọ́n mi tó wá ṣe, ó wá sọ́dọ̀ wa wá ṣe, ó fẹ́ bọ́ sí school ibi tó ti máa ń kọ́ṣẹ́. Ilé ìwé tó ti máa ń kọ́ṣẹ́ òun, ibẹ̀ ló fẹ́ wá. Ọ̀nà ọ̀dọ̀ wa ló sì wà, ló fi wá sọ́dọ̀ mi. Nígbà ó sì dé bẹ́ẹ̀, èmi mọ̀ pé àtìgbà náà ni wọ́n ti ń bọ́mọ yìí sùn. Bí mo ṣe wá ń wo kinní yẹn, kàkà kínú bí mi, mo wò pé àwọn tí mo fẹ́ pa pọ̀ ni. Mo rò pé ìgbà tọ́mọ tí ọ̀rẹ́ mi bí kì í ṣe fọ́kọ mi mọ́, a jẹ́ pé ọkọ mi ló fẹ́ gba kúnkún nìyẹn. Ẹ mọ̀ bó ṣe mi gan ti ní kàánú tẹ́lẹ̀ ni. Kò sẹ́ni tí ò ní kàánú Àǹtí Ṣeun. Ìka máa ń wú jáde nínú èèyàn. Ọkọ mi ṣe ń bọ́mọ ẹ̀ sínú, ọmọ ẹ̀ pariwo, inú, 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 ó ń dùn, ó ń dùn, ó ń dùn, ó ń dùn, ó ń dùn. Ọkọ mi sì fọwọ́ bò lẹ́nu. Ṣé mo kí n máa bá yàn sùn? Ìrírú, ọdún tí mo ti fi ọkọ mi, ìrírú ìbásùn bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ mi rí. Ọkọ mi wá mú kó fòdì èèyàn. Ṣé mo kí èèyàn káyàn roboto? Gbogbo ojú ara ọmọ náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni yẹn yóò tún sùn mí, yóò tún pàdé, yóò tún sùn mí, yóò tún pàdé. Dájúdájú ẹni náà ní kámẹ́rà sínú ilé wa. Ó wà létí pọ́kọ mi ló ṣe kíní ìlú sẹ́ǹdì rẹ̀ ni. Àní security àbàní pé bí a security ta ni. Security kan ta ní oní estate ló ń sọ́kòsọ ilé wa. Àwọn security pọ̀ dáadáa, bọ̀ pé bí ilé kan dá ní security kan kò sí. Bóò ló wá ṣe wá jẹ́? Mo bá try àti pe nọ́mbà náà padà. Mo gbìyànjú àti pe nọ́mbà náà padà. Ìgbà tí mo pe nọ́mbà náà, ẹni náà ò gbé. Mo ṣáà ó ń ríǹgì o, ẹni náà ò gbé ni. Ó kúkú ń dún, ẹni náà ò gbé ni. Ìgbà tó yá èmi náà mo tàtẹ̀jíṣẹ́ sẹ́ni náà wípé ta ní bẹ nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀, fojú ara ẹ̀ hàn. Ẹni náà wá sọ fún mi pé òun ní irú fídíò báyìí tó pọ̀ lọ́wọ́. Wípé tí n bá fẹ́ àwọn fídíò tó pọ̀ báyìí, òun máa fi ránṣẹ́ sí mi. Òun ní fídíò báyìí tó pọ̀ lọ́wọ́ gidigidi. Wípé àmọ́ kò sanwó. Ó lóun wá wò pé kóun sanwó. Èló ni kóun san? Ó ní mílíọ̀nù 5. Ó ní torí kíni? Torí nǹkan tóun fẹ́ rí òun ti rí i. Ó ní kóun tó sọ̀rọ̀, kóun tó ṣe fídíò náà, òun ò rí mọ́ lórí fóònù òun. Òun wá ogun fóònù òun ò rí ní òun bá ti save kíní yìí kẹ́ni tó delete ẹ̀. Àbí kóun ti send ẹ̀ sẹ́lòmíì kẹ́ni tó delete ẹ̀. Ó ní Àǹtí Ṣeun. Pẹ̀lú náà ṣe send message sí mi pé kódà kó send ẹ̀ sí èèyàn 15, òun máa delete ní gbogbo tí fídíò bá dé, òun ti máa delete ẹ̀. Tọ́jọ́ kóun send fídíò sí ẹ tó máa lè ṣe iye báyìí ló ń fẹ́ gbà lọ́wọ́, mílíọ̀nù 5. Òun náà ò ní mílíọ̀nù 5. Ọkọ òun ló ní tó send ẹ̀. Ọmọ yìí, ọmọ ẹ̀gbọ́n òun ni. Òun á tẹ̀lé ọmọ yìí lọ, òun á pariwo síta kíní kan. Ẹni wá sọ fún òun pé ṣé tóun ò bá ní evidence, ṣé òun lè lọ kojú ọkọ òun.